Mo kí ẹ̀yin brọ́dà mi àti ẹ̀yin sísítà mi káàkiri àgbálá ayé ní orí ètò Get a Better Life TV náà ni ẹ wà. Níbí ni a ti ń gbé ẹ̀sìn, àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá lárugẹ. Mo dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ fún yín fún ìfẹ́ tí ẹ fi ń lò sí wa àti ìfẹ́ tí ẹ ní sí ìṣẹ̀ṣe. Léyìí tó já sí wípé òun ló fà á tẹ́ fi máa ń wo àwọn ètò tá a bá ń gbé wá sí orí ìkànnì yìí lóòrèkóòrè. Nínú fídíò yìí mo fẹ́ sọ̀rọ̀ nípa brọ́dà wa Tani Olohun tí ẹ ti mọ̀ náà tẹ́lẹ̀ wípé ó ti tó bí oṣù kan àbí tó tún jù bẹ́ẹ̀ díẹ̀ báyìí tí ó ti wà ní àhámọ́, tí ó sì jẹ́ wípé a ti sa ipá lóríṣiríṣi, àti gbìyànjú dáadáa lọ́pọ̀lọpọ̀ lóríṣiríṣi. Àwọn tó nífẹ̀ẹ́ sí brọ́dà wa yìí wọ́n ti gba ìyànjú lóríṣiríṣi lọ́tún lósì láti rí dájú wípé ó rí ìtúsílẹ̀. Ṣẹ́mọ̀, nígbà tí a kọ́kọ́ bẹ̀rẹ̀ à ń fi tó yín létí bí ó ṣe ń lọ, à ń sọ síwájú, à ń sọ sẹ́yìn, ṣùgbọ́n ìgbà tá wá rí wípé ó má dàbí pé bóyá àwa la tún ń sọ àwọn ọ̀rọ̀ síta tó fi dàbí pé ó fẹ́ já sí pé bóyá ó wà lára nǹkan tó fi jẹ́ kán fi sílẹ̀. Ìdílé yẹn a tún wò pé ká tún dánu dúró díẹ̀ ká máa wòye, nígbà tá a mọ̀ wípé àwọn lọ́ọ̀yà ti sọ wípé offence ẹ̀ wípé ó jẹ́ bailable offence. Lóòótọ́ a ti rí pé wọ́n ti fún brọ́dà wa ní bail, wọ́n ti fún brọ́dà wọn ní bail, ṣùgbọ́n bail tí wọ́n fún yìí ǹjẹ́ bail tí ó lè jẹ́ kó rí ìtúsílẹ̀ ní kíákíá ni àbí bẹ́ẹ̀ kọ́? A ti mọ̀ yẹn tẹ́lẹ̀. Àwọn oríṣiríṣi àwọn fídíòs ni a dẹ̀ ti wò. Àwọn míì wọ́n ń tako bí a ṣe ń sọ̀rọ̀, bí a ṣe ń fún àwọn èèyàn ní update nípa bí ó ṣe ń lọ. Àwọn míì wọ́n nífẹ̀ẹ́ sí bí a ṣe ń fún ẹ̀yin èèyàn ní update. Ṣé wá rí àwọn tí wọ́n ń tako bí a ṣe ń fún àwọn èèyàn ní update yìí? A rí àwọn yẹn bíi pé bóyá ọ̀tá ìṣẹ̀ṣe la lè pè wọ́n ni, èmi ò mọ̀. Ṣùgbọ́n kò sí nǹkan tó burú nínú pé kí èèyàn wa kó wà nínú àhámọ́. Kò sí nǹkan tó burú ńbẹ̀ pé ká sọ̀rọ̀ nípa ẹ̀. Kò sẹ́ni tí nǹkan máa ṣẹlẹ̀ sí tó máa dákẹ́ tí ò ní sọ̀rọ̀. Àwọn update tí a dẹ̀ tún give, a fi ṣe ìjà, a dẹ̀ fi ṣe èébú. Gbogbo ẹ̀ náà lẹ rí pé gbogbo àtà fi ń lọ sí kóòtù yẹn, kò sí oníṣẹ̀ṣe kan báyìí tó lọ bẹ̀ tó lọ ṣe jàgídíjàgan àbí tó lọ sọ̀rọ̀. Now, ibi tí ọ̀rọ̀ wa dé dúró ń sìn, wọ́n ti fún brọ́dà wa ní bail tí a dẹ̀ mọ̀, gbogbo wa la ti mọ̀, a ti gbọ́ pé àwọn bail condition tó ń fún, mo mọ̀ pé ẹ ti pọ́npa ẹ ti mọ̀. Ṣùgbọ́n nínú fídíò yìí mi ò ṣetán láti sọ ọ̀rọ̀ púpọ̀. Ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ mú jáde nínú fídíò tí mo fẹ́ fi wọ̀nyí ni wípé kò ń ṣe gbogbo àwọn mùsùlùmí kọ́ ló ń hùwà bí ìwà ìkà àbí ìwà pé tó bá ṣe nǹkan báyìí fún mi àfi kí n dá sẹ̀ríà fún ẹni. Àwọn mùsùlùmí kan ṣì wà tó yẹ pé wọ́n mọ̀ wípé Ọlọ́run Olódùmarè ni ó ní ẹjọ́ lọ́dọ̀, àti pé tá bá sọ wípé abúyàn àbúyàn, àwọn olórí wa tí wọ́n ń bú ń kọ́, kí ni kí wọ́n ṣe? Gẹ́gẹ́ bí a ṣe mọ̀, ẹni tó bá jẹ́ public figure, ẹni tó bá tẹ̀ tún wá sórí ayélujára, kò sí ni ó máa réyàn tó máa sọ̀rọ̀ tí ò nífẹ̀ẹ́ sí, tó máa sọ sí. Bóyá nínú comment section ni o, àbò lọ́rọ̀ tẹ́ni yẹn sọ, tẹ́ni tí yẹn máa jáde tó máa ní ọ̀rọ̀ tẹ́ sọ yóò rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n nígbà tó wá di wípé eléyìí wá dàbí ọ̀rọ̀ ẹ̀sìn, ìṣẹ̀ṣe àti ẹ̀sìn mùsùlùmí, òun ló ṣe wá dàbí pé wọ́n wá múlẹ̀ kankan báyìí. Àti ẹ̀fẹ́ nínú fídíò yìí a ṣetán láti da epo sí iná tó ń jò lọ́wọ́, a fẹ́ paná ẹ̀ ni. So fídíò míì ó dá lórí àfáà kan tí mo fẹ́ play fídíò ẹ̀ fún yín. Àfáà ni, ṣùgbọ́n àwọn mùsùlùmí tó kù tán bá wo fídíò yẹn wọ́n lè máa sọ pé kò ń ṣàfáà. Ìrísí ẹ̀ àfáà ni ẹni ìjẹ́. Àfáà ni, àfáà tó ṣe tó téèyàn lè fi sọ wípé èèyàn lè fi yangàn. Tán bá ní wípé èèyàn tẹ̀ fẹ́ di mùsùlùmí,
àbí èèyàn fẹ́ padà sínú ẹ̀sìn Islam, àfáà yìí ń gan lèèyàn lè máa pè ní ìdí tí èèyàn ṣe gbọ́dọ̀ sọ pé òun fẹ́ darapọ̀ mọ́ ẹ̀sìn mùsùlùmí. Ǹjẹ́ tó bá jẹ́ wípé bí ọ̀pọ̀ àwọn mùsùlùmí ṣe rí ni àfáà yìí ṣe rí ni, ó dá mi lójú pé àwọn ọmọ Yorùbá tí wọ́n padà wá sílé kò ní ṣàǹfààní fún wọn láti padà wá sílé. Bọ̀ nítorí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ tí gbogbo àwọn mùsùlùmí tó jẹ́ Yorùbá tó fi ń padà wá sí inú ìṣẹ̀ṣe ni gbogbo àwọn kùdìẹ̀kudiẹ tó pọ̀ nínú ẹ̀sìn yìí ni wọ́n ṣe padà wá sílé. Wípé ṣé wá yẹ kí ìyà máa jẹ mí nígbà tí mo ní nǹkan sí àwọn baba ńlá mi tí wọ́n fi lò gbà? Ǹjẹ́ wá yẹ kí wọ́n wà ní àárín àwùjọ àwọn tó ń hùwà báyìí? Ìdí nìyẹn tí ọ̀pọ̀ tèmi gan sì jẹ́ kan lára wọn tá a fi padà wá sí inú ìṣẹ̀ṣe. Àfáà yìí máa kọ́kọ́ play ọ̀rọ̀ ẹ̀ fún yín. Ọ̀rọ̀ tó bá dẹ̀ ti sọ nínú ọ̀rọ̀ tí àfáà yìí sọ, òun ni mo fẹ́ kí á tẹ̀lé, òun ni mo fẹ́ ká tẹ̀lé. In fact, inú mi tẹ̀ wá dùn pé ọ̀rọ̀ yìí jáde wá láti ọ̀dọ̀ mùsùlùmí. Ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́rọ̀ yìí, ẹ jẹ́ ká gbọ́. Kò sọ̀rọ̀ defamation ni wọ́n mú Tani Olohun fún. Gbogbo tí wọ́n kàn sọ tí gbogbo ayé ń gbọ́ tẹ́ ń gbọ́ defamation wọn pé ó defame ẹnìkan. No. Wọ́n kàn fi yẹn cover rẹ̀ ni. Ẹ gbọ́, ẹ wo àwọn tí wọ́n ní kó mú wá. Tí wọ́n ní kó mú wá tó máa fẹ́ gba bail ẹ̀. Wọ́n láwọn ò ní kó má gba bail. Àwọn ready àti fún ní bail. Ẹ wo àwọn nǹkan ìrí. Nǹkan ìrí tí wọ́n ní kó mú, nǹkan tí wọ́n ní mo máa fi gba bail. Àwọn onídùúró. Níbo ni kéèyàn sọ fún ìlú ọ̀tá àyàn pé kí wọ́n mú ẹni tí ó ṣe onídùúró fún yàn ní ìdílé ọ̀tá àyàn wá? Ẹ dákun, báwo dọ̀tá? Ta ni wọ́n fẹ́ dúró níbẹ̀? Báwo ni ọ̀tá àwọn enemy ẹ̀? Níbo wọ́n fẹ́ ṣe onídùúró fún? Kò possible nílọrin kó jẹ́ èèyàn, kó jẹ́ mọ́gàjì, kó jẹ́ tó nẹ́sẹ̀ tó sì ní orúkọ tó ní owó gidi lákàntì at least 5 million naira tó sì ní properties tó máa náà fẹ́ gba Tani Olohun sílẹ̀. Kò possible. Nǹkan míì ni wọ́n ń bá Tani Olohun jà fún. Àwọn ìjà tó sì ń bá Tani Olohun jà tẹ́ ń wò pé àwọn àfáà ni ń bá Tani Olohun jà ọ̀wọ́ kìíní kan. Ṣé rí, ẹ má kó gbogbo àfáà papọ̀, ẹ má kó gbogbo Islam papọ̀. Ọ̀tọ̀ ni Islam, ọ̀tọ̀ lẹ̀sìn, ọ̀tọ̀ ní àṣà. Ihun tí wọ́n ń pe Tani Olohun fún, tí wọ́n mú fún, wọ́n ní reason tó fi mú, wọn ò tí sọ̀dí tí wọ́n fi mú Tani Olohun fún. Defamation of character tó ń sọ irọ́. Báwo lẹ ṣe sọ fún pé kí Tani Olohun kó ní justice ní Ìlọrin? Tani Olohun ò lè rí justice kankan ní Ìlọrin. Nǹkan tó kàn ṣẹlẹ̀ ní pé ẹ̀yin èèyàn tí mo fẹ́ kẹ́ mọ̀ ní pé wọ́n ní tíwájú ò bá ṣe lọ, èèyàn ṣe padà sí. Gbogbo effort tẹ́ bá mọ̀ tí ẹ ti rí pé ẹ lò títí tí ẹ rí pé kò ṣiṣẹ́, kí ló tún kù? Ẹ̀bẹ̀ wọn. Ẹ̀bẹ̀ là á bóṣìkà kán lè já rọ́nà lọ. Ẹ̀bẹ̀ wọn. Gbogbo ẹ̀yin tí ẹ wá ń wá tẹ́ ń pe nọ́mbà mi tẹ́ ń ṣépè fún wa yìí, tẹ́ ń ṣépè fún wa tẹ́ nítorí pé à ń sòdodo. Àwọn ò ní ṣépè fún yín nítorí pé most ohun táwọn àfáà yín kọ yín náà ní èpè. Tẹ́ bá ti rí wọn, ẹ lọ wo ẹni tó bá comment sábẹ́ comment section wa, ẹ rí wọn pé Ìlọrin ni wọ́n, èpè ni wọ́n mọ̀ọ́ṣẹ́, wọ́n pa lórí fóònù wọn máa ṣépè. Ṣé ẹ tí ẹ ní ọ̀nà tẹ́ lè fi ọgbọ́n tẹ́ lè fi pèèyàn sínú ẹ̀sìn àbí lè fi correct èèyàn ni? Islam kò ń ṣẹ̀sìn jàgídíjàgan. Islam ẹ̀sìn àlàáfíà ni. Ẹ̀sìn tó já sí pé Ọlọ́run yọ́nú sí ni Islam. Ẹ̀sìn àlàáfíà ni. Wàláhì ẹ̀sìn Islam ń ṣẹ̀sìn alákatakítí tẹ́ ń ṣe lénìí. Ẹ ń ṣe wáàsí, ṣùgbọ́n wáàsí tẹ́ ń ṣe ìwé ẹ̀kọ́ lẹ̀ ń wù. Wàláhì tàlà, ẹ bẹ̀rù Ọlọ́run. Ẹ rántí pé a pàdé lẹ́sẹ̀ ògbèjì. Assalamu alaikum. Àfáà yìí sọ wípé ẹ̀bẹ̀ là ń bẹ òṣìkà. Òwe Yorùbá ni. Ẹ̀bẹ̀ la máa ń bẹ òṣìkà lóòótọ́. Ẹni tó bá dẹ̀ jẹ́ òṣìkà, ó mọ ara ẹ̀. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, mo ní àfáà yìí tó bá já sí pé àfáà yìí jẹ́ ìdí tí èèyàn ṣe sọ pé òun gbọ́dọ̀ ṣe ẹ̀sìn Islam ni. Àfáà yìí ló yẹ kí wọ́n máa pè bẹ́ẹ̀. Mo dẹ̀ sọ wípé ká ní pé báyìí ni àwọn àfáà tó kù ṣe rí ni. Kò bá má sí àǹfààní fún àwa ọmọ Yorùbá tá padà wá sílé. Ṣùgbọ́n ó yẹ kínú wa náà tó dùn náà pé orúkọ báyìí ń ṣẹlẹ̀. Torí ó máa ràn wá lọ́wọ́ láti padà wá sílé ni.
ṣe rí gbogbo bí wọ́n ṣe sí Tani Olohun, àdúpẹ́ pé social media ti wà, internet ti wà, àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn gbogbo ẹ̀ ni wọ́n máa rí, gbogbo ẹ̀ ni wọ́n máa rí, mo ti ń sọ. So wọ́n dẹ̀ sọ wípé ẹni tó bá máa ga ẹsẹ̀ ó máa tínrín. So ẹni tó bá fẹ́ kí ẹ̀sìn òun kó wà láéláé kó má parun, nǹkan tó bá wù sílẹ̀ ni, nǹkan tó bá ṣe sílẹ̀ ni àbọ̀ á bá. A ti sọ pé a fẹ́ sọ̀rọ̀ jù nínú fídíò yìí, ọ̀rọ̀ tí àfáà yìí náà sọ ni èmi fẹ́ gba àwa èèyàn tí aláǹfààní láti lè bẹ àwọn àfáà, láti lè bẹ̀ wọ́n wípé kán jọ̀ọ́ kán bá wa tú brọ́dà wa sílẹ̀, kán bá wa fi sílẹ̀, kán bá wa dẹ̀ díẹ̀ fún. Tó bá jẹ́ pé àwọn náà ló máa di onídùúró fún náà, kán bá wa di onídùúró fún kí brọ́dà wa kó lè kúrò nínú àhámọ́. Ju gbogbo ẹ̀ lọ, àmọ́ àyè tí brọ́dà wa dúró sí o, àyè wa Tani Olohun, àmọ́ àyè tó dúró sí, àwa ń sọ tiwa ni àwa ń sọ. Àwọn èèyàn ẹ̀ wọ́n ti sọ̀rọ̀ náà, wọ́n ti àwọn tó lè bẹ̀bẹ̀ ti bẹ̀bẹ̀. Ṣùgbọ́n eléyìí tó pọ̀ jù ni pé kí brọ́dà wa Tani Olohun kó já kóhùn fúnra ara ẹ̀ níbi tó bá dúró sí, because he's not a kid, so ó lè make a decision fúnra ara ẹ̀. Nǹkan tí a lè sọ nìyẹn, brọ́dà wa lè make a decision fúnra ara ẹ̀ pé kan báyìí lòun fẹ́, àdẹ̀lé mú ní agídí pé kan báyìí ló gbúdọ̀ ṣe. Nǹkan tí èmi máa sọ nìyẹn. Ṣùgbọ́n tó bá jẹ́ pé àwa tá a wà tá à ń ṣètò àti pé kó kúrò ní àhámọ́, èmi máa ní pé ká tẹ̀lé nǹkan tí àfáà alálùbáríkà tí mo play fídíò yìí bá ní ká tẹ̀lé ọ̀rọ̀ tí àfáà yìí sọ wípé ká bẹ̀ ẹ̀bẹ̀ ni nítọ̀dọ̀ ti wá o, ká bẹ̀. Tẹ̀kàn tẹ́lẹ̀ náà àṣàgídí náà tẹ́lẹ̀, àwa kan ń sọ̀rọ̀ ní pé ṣé èébú náà ló wá délé àbí kan míì, àsọ jù bẹ́ẹ̀, àsọ pé kó lè dogun kó dogun, kó lè dìjà kó lè jà. Kò sí oníṣẹ̀ṣe tó sọ bẹ́ẹ̀, kò sí oníṣẹ̀ṣe tó sọ bẹ́ẹ̀. Ẹ pé èèyàn wa lẹ́jọ́ ni, a dẹ̀ ní láti gbárùkù ti èèyàn wa. So nǹkan tí ó ṣẹlẹ̀ nìyẹn. Ẹ ṣé gan, mi ò ní sọ jù báyìí lọ lórí ètò Get a Better Life TV náà ní ẹ wà o. Níbi ni a ti ń gbé ẹ̀sìn, àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá lárugẹ. Mo dúpẹ́ lọ́wọ́ yín fún ìfẹ́ tẹ́ fi ń bá wa lò. Ẹ̀yin tí ẹ bá ṣe ń darapọ̀ mọ́ wa, ẹ bá wa subscribe sórí YouTube channel yìí, kẹ́sì tó bá wa tẹ notification bell tó wà lẹ́gbẹ̀ẹ́ subscribe button yẹn. Torí ìgbàkigbà tá a bá fi fídíò sí orí ètò yìí, ẹ lè wà lára àwọn tó máa kọ́kọ́ rí fídíò náà. Thank you very much and get a better life.